níṣe ni ìròyìn ìbẹ̀rù náà ló mà jáde wípé àwọn ológun orílẹ̀-èdè yìí wọ́n tún ti ń dọdẹ gbajúgbajà ajìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá ni olóyè Sunday Adéyẹmọ ẹni tó pè yàn mọ̀ sí Sunday Igboho tí wọ́n sì ní wọ́n ń ṣọ́ ọkùnrin náà láti gbé e. níṣe ni ìròyìn náà jáde nígbà tí fídíò agbẹnusọ iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí ọ̀gágun Edward Buba tí ó jáde níbi tí ọkùnrin náà ti sọ wípé òun yóò wo fídíò Sunday Igboho táwọn oníròyìn tán béèrè lọ́wọ́ òun láti mọ̀ bóyá ó sọ̀rọ̀ tó tako òfin tàbí ètò lè dínà ètò ààbò orílẹ̀-èdè yìí. ọ̀rọ̀ yìí mà ní àwọn oníròyìn orí ẹ̀rọ ayélujára bloggers wọ́n máa ń gbé kiri tí wọ́n sì ń pariwo wípé iléeṣẹ́ ológun Nàìjíríà tó ti ń dọdẹ Sunday Igboho àti pọ́n tó ti fẹ́ gbé wọ́n sì ń ṣọ́ gidigidi. èyí ló máa jẹ́ kí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gẹ́gẹ́ bí agbẹnusọ gbọ́ ọmọ káàárọ̀ oòjíire ló máa tẹsẹ̀ bọ ìwádìí. tẹlifíṣàn Yorùbá Tòótọ́ fìdí ẹ̀ múlẹ̀ pé iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí kò ṣọ́ Sunday Igboho báyìí o, bẹ́ẹ̀ ni wọn ò dọdẹ rárá ìyẹn lásìkò tá à ń ṣàkójọpọ̀ ìròyìn yìí. kódà a gbọ́ pé wọn kò tiẹ̀ tí ì rí ọ̀rọ̀ Sunday Igboho wọn ò rí rò rárá látìgbà tó ti padà sí Nàìjíríà láti wá ṣòkú ìyá ẹ̀. ní tó fa ọ̀rọ̀ tí àwọn èèyàn gbé kiri àwọn oníròyìn fúnra wọn ni wọ́n béèrè iná ti ọ̀rọ̀ sí ọ̀gágun Edward Buba lẹ́nu ìpè sórí fídíò àwọn ìfọ̀rọ̀wérọ̀ tí Sunday Igboho ṣe lẹ́yìn tó padà dé sí Nàìjíríà láti wá ṣòkú ìyá ẹ̀ ìpè kí ló fẹ́ sọ sí fídíò yìí. ọ̀rọ̀ fídíò yìí gan mà ní ọ̀gágun Edward Buba ń fèsì sí ó lóun kò tí ì rí i ó ní ṣùgbọ́n òun á lọ wo fídíò náà ó ní bí fídíò náà tó bá jẹ́ nǹkan tí ó burú ni Sunday Igboho sọ ń bẹ̀ ó la jẹ́ pé kò dáa ṣùgbọ́n tó ní àwọn ṣetán láti ẹ̀ ti fọwọ́ fún wọn pọ̀ pẹ̀lú ẹnikẹ́ni tí ò bá ń ṣe ológun láti jẹ́ kí ètò ààbò orílẹ̀-èdè yìí dáa. ohun tó ṣẹlẹ̀ gan rèé o, kì í ṣe pé àwọn ológun déédéé jáde sọ̀rọ̀ síta lórí ọ̀rọ̀ Sunday Igboho pé àwọn fẹ́ wo fídíò ẹ̀ tàbáwọn ń ṣọ́. ìbéèrè làwọn oníròyìn béèrè bí wọ́n bá tiẹ̀ ti béèrè irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kò ní sí ọ̀rọ̀ Sunday Igboho nínú ohun tí ọ̀gágun Edward Buba tí yóò sọ lásìkò tó bá àwọn oníròyìn sọ̀rọ̀.